Ota Ile, Ota Ile o. Tí kú ilé ò bá pani, tòde ò lè pani. Tí kú ilé ò bá pani, Olúwa má fi wálé Ota Ile lọ́wọ́. Tòde ò lè pani. Ẹni tó ń ṣọ́ ni o, ta ò ṣọ́ o. Ọlọ́run ṣọ́ wa o. Ẹlẹ́dùwà gbà wá o. Ṣọ́ wa o. Ọlọ́run. Ota Ile o. Ota òde. Ota òde o. Wọ́n máa ń fojú hàn bí ọ̀rẹ́ o. Wọ́n ń fojú hàn bí ọ̀rẹ́. Wọ́n á fa ojú ẹni mọ́ra kó má bàa fúnra. Ota Ile o. Ota òde. Àfikún rí ọkọ wa yọ lọ́wọ́ ayé. Àfikún rí ọkọ wa yọ. Ayé àkàbàrà ààrẹ mọ̀ bí ẹni rẹ́lá. Ayé yìí o. Ayé asọ. Ayé asọ. Ẹ wò irun àti January lè ṣì ń gbé táàkùn máa ń maintain ẹ tẹ̀fẹ́ káwa náà jẹun. Máa dùn ẹ́ gangan ni o. Àló mọ́ ta. Àwa ńlá ń tayọ̀ à ń ta kísà. Darling, láti yẹn kù díẹ̀, ó sì lè díẹ̀ tó. Price kù díẹ̀ látàárọ̀ ibi ń pa mí. Ní sùúrù o, okay. Àbí kí n bẹ get more? Mo mọ̀ ọ́ tí ibi tó ń pa mí ò lè ràn. Ó yá ní sùúrù, just 5 minutes tí màá jiná. Okay. So, kí ni èyí? Wo nǹkan táwọn ilé máa ń post rubbish máa lọ ń ṣe. 1, 2, 3, 4, 5. Láti òkú mi. Ó rí ẹ̀ owó ẹ̀ ló. Ẹ ṣe dúró! Ẹ dúró náà! Don't fire anybody. That's a big bar. Anybody do not allow before you. Where is BJ? Mi rí. Ó ti pẹ́ tí mo ti rí, ó ti pẹ́ gan. Wọ́n bí. A parọ́ bá wa. Àgbọ̀ kí báyìí ló wà sí bọ̀ mí báyìí. Wọ́n wà. Mi kí n parọ́ kò wá bí kò débí rárá. Tó gbọ́ ọ̀kan sọ fẹ́ ṣá, wọ́n ti fún wa ní information kò wà mí báyìí. Ká tó máa bọ̀ mí.
ẹ má bínú ẹjọ́. Ó dé sórí wíìgì ọ̀dọ́. Wọ́n ti ṣe ìgbéra. Wọ́n ti yàṣà. Tó pa máa ní. Ọmọ náà rí. Yóò kẹ́kẹ́ mọ̀ kẹ́kọ̀ọ́ yí ẹ̀. Ẹ̀kọ́ máa fi aláya ẹ̀dá lórí kó máa bọ̀. Ó ṣe jáde kí ló dé tó ń sálọ? Kí ló dé tí wọ́n ń sálọ kò jẹ́? Olaiya. Mo lè bí ọkọ mi bẹ̀rẹ̀. She did not. No, but she promised to. Irú nonsense wo? Ṣo expect kí n dáná fún ẹ kó jẹun tán? O wá jókòó kó fabọ́ tó fi jẹun kó fi sílẹ̀ fún mi. O wá lọ́mọ dáàdì mi báyìí. Ṣé mi ní kí n bẹ fọbọ́ ni? Ń gbọ́. Ṣáwọn náà lè fọ́ ni. Will you shut your mouth? What nonsense is that? No, I do not expect that you will talk to your elder sister like that. Come on. Oh, we are love. You shake it. Dáàdì ẹ̀yin lẹ ń bá Dúpẹ́ jẹ́ òṣè mọ́. Ó jókòó sí ìbàyẹn ṣe ó tẹnu bọ̀ yín lẹ́nu. Ṣé nǹkan tó yẹ kó máa ṣe nìyẹn? Hello. Ẹ ká sọ sàn. Mọ́mí ẹ ká sọ. BJ. Ṣílẹ̀kùn. Kí ló ń ṣe? Ó ti lọ fa wàhálà bí. Ó yá kí ló wá mú? Kí ni kò ṣẹlẹ̀? Kí ló wá mú? Ọmọ kékeré nìyẹn kí ló wá mú kó tó wá mú gbogbo ni mo fẹ́ mọ̀ ó ti lọ fa wàhálà bí ó ní dúró sínú ilé ìkókórí ara ẹ̀ pamọ́ sí àbí wà á fi bàtà Àǹtí mi ẹ ṣọ́ra yín o. wọ́n ló lè jọ Wàá wọ́ ìmọ́lẹ̀ o. wà á mú ìmọ́lẹ̀ BJ wà á mú ìmọ́lẹ̀ àbí BJ. Òun bá wí náà nìyẹn. Ó máa fọ́. Òun bá wí náà nìyẹn. Sweetheart, ó máa fọ́. Omi kò ti fọ́ ni. Kó ti fọ́. Hello? Come. Ìgbà wo ló wọlé náà tó tún ń padà lọ? Dáàdi mo sáré wá mú nǹkan ni. Mo fẹ́ lè bá wọn. Ẹ dúró, ṣé wọ́n ní kí wọ́n máa jókòó sílé bàbá ẹ̀ ni? Mo wá mú nǹkan ni dáàdi. Mo padà bó sínsìn fẹ́ lọ bá àwọn ọ̀rẹ́ mi ni. Ó gbọ́dọ̀ pẹ́ o. Ẹ̀mí ní pẹ́ sà. Ó gbọ́dọ̀ pẹ́ o. Yes sà. BJ wa níbo gangan nù. Mo wá mú nǹkan lé mi náà àǹtí mi. ó yá fi nǹkan tó wá mú mi. Ọ̀gọ̀ fi ẹ́ tí ń bí i. Ó lóun padà bọ̀ sí allow him. BJ is up to something. I know him. Jẹ́ kó máa lọ síbi tó ń lọ. Mommy, Thank you, Mom. BJ is up to something. No. Mommy, I love you. BJ is up to something. Tí bá sọ fún yín pé is up to something, mo mọ̀ nǹkan tí mo sọ. Ọkùnrin ò lè má ṣe ọkùnrin. Bí working in up to one. Ìwọ jíde. Ó yá kitchen. Oníbàjẹ́ òṣì, ó tó wọ waistcoat nìyẹn. Look, princess. A tún ẹ̀yin méjèèjì tì. Ó máa fọ́. A tún ẹ̀yin bó ti ń lọ. Ó ti ń fọ̀. Jùmọ̀kẹ́ ó máa fọ̀ máa wọ̀ rẹ̀. Yóò sì dà. Owó ló kàn mí. Máa wo pé. Wọ́n láwọn àgbẹ̀ kí lẹ́yìn ṣe yìí. Èmi ò náà rẹ̀. Júmi. Ní. Mi ò ní sọ fún ẹ. Àwọn yóò jáde o. Sọ kí lè mi. Hello. Wọ́n ti pa Jọkẹ́.
Okay. Máa pè. Inú bá wèrè jà. Hello? Suki. What's up, man? Ibo ló wà nísìn. Wọ́n ṣe kí ni? Wọ́n ti pa girlfriend ta ni BJ. Oh my God. Wọ́n ti pa girlfriend BJ. God. Níbo ló ti pa? Calm down, man. Níbo ló ṣẹlẹ̀? Okay. Ilé ẹ̀rọ pa sí. Amadébẹ̀ sí. Oh, wọ́n ló ti. Okay. Ògbómọ̀ṣọ́ ẹni kan péré ló kù. Ògbómọ̀ṣọ́. Ẹ bá bọ ẹni kan ló kù náà. Ògbómọ̀ṣọ́. Ẹni kan ló kù. Yes. Ògbómọ̀ṣọ́ ẹni kan péré ló kù. Ògbómọ̀ṣọ́ kan péré. Yes. Ògbómọ̀ṣọ́ kan péré. Yes. Ògbómọ̀ṣọ́ kan péré. Yes. Brother Ògbómọ̀ṣọ́. Brother. Brother Ògbómọ̀ṣọ́. Ògbómọ̀ṣọ́. Ṣé ẹ lọ ni? Ògbómọ̀ṣọ́ kan péré. Ẹ̀yàn kan péré ló kù. Ariwo yín pọ̀ jù náà. Ògbómọ̀ṣọ́ kan. Bóyá ilẹ̀ jẹ́ kí ọ̀rẹ́ rò látàárọ̀. Ariwo yín pọ̀ náà. Ẹni sùúrù jọ màdán. Ògbómọ̀ṣọ́ kan. Ṣé ẹ lọ ni brọ́dà? Ẹgbẹ́ rú yín máa bọ̀. Ògbómọ̀ṣọ́. Now wait. Okay, now wait. Oh yeah, me now show yourself. What did they happen, self? Guy, how do you wait yourself? Oh man, I don't do anything. Now you cool now to come. After that, now still dead. I like you. You know why? You see the talk. So you see they run your mouth. Guy, shut up. What have you do now? Oh, what's going on? You tell me. What is that? We dey talk, sir. We dey talk. I mean, they craze me. You know what? Let me reason you. You don't say you'll be strong, man. Shebi, you know. But let me tell you one thing. Owa kusibi, ibi la ma pa si because taba pa si gboro. Àwọn èèyàn tí mama cast calls, wọ́n believe pé bóyá wọ́n wise. Ẹni tí ó ra wọ́n ma ní kó san. Wa pa si bi ṣe. Boy, ibi kò sẹ́ni tó máa mọ̀, tá ma fi pa yín tán, bẹ́ ṣe mama kú lẹ́yìn kankan lele. Ọ̀gbẹ́ni pàdé ẹ̀. Ọmọ tí wọ́n níbẹ̀ ní tirẹ̀. Wọ́n lọ wà ní àkọ́ one àgùn kí ẹni bọ̀. One is allowed. Lẹ́nu tiẹ̀, wọ́n sọ pé one is allowed. Ó tún rí àwọn àgbààgbà mẹ́ta, ẹ̀rù tún bá ẹ̀. Ẹ̀yin pa girlfriend mi. Wá gbọ́, ibi tẹ́ ẹran jọ kẹ́ lọ. Onú rẹ̀ jà.
ṣé rí àwa tí a bá pera wa ní ọmọ Ọlọ́run àwọn ìgbésẹ̀ kan wà tó jẹ́ wípé tá a bá ti gbé ó máa ń kù díẹ̀ káàtó ṣé rí gbogbo nǹkan tẹ̀ ń broadcast káàkiri lórí social media yẹn kò dáa tó ọmọ Ọlọ́run ni yín ẹ proof ara yín gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run lórí ọ̀rọ̀ tithe tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí ẹ̀tọ́ àti ojúṣe wa ni láti ṣe fún Ọlọ́run tá a bá wá ní ìgbàgbọ́ nínú wípé àwọn kan ni wọ́n ń gba tithe yẹn tí wọ́n ń ná ẹ̀yin má wo bẹ̀ ẹ̀yin nígbàgbọ́ wípé Ọlọ́run ọba lẹ̀ ń dá tithe yẹn fún ó dẹ̀ túmọ̀ sí wípé ẹni tó bá ti ṣe ẹ̀tọ́ àti ojúṣe ẹ̀ gẹ́gẹ́ bẹ́lì ṣe là sílẹ̀ ọ̀nà á máa là fún ní gbogbo ohun tó bá dáwọ́lé ni ẹ ti súnmọ́ Ọlọ́run ọmọ Ọlọ́run ni yín gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ máa ṣe ẹ jẹ́ kó máa jẹ́ ìlànà láti ọ̀dọ̀ Ọlọ́run ọba wa ni ẹ wọ ẹ jẹ́ kí n sòótọ́ fún yín ṣé rí gbogbo ohun tẹ́ ẹ bá rí wípé ó ń rí lójú nínú tó ń ṣẹlẹ̀ nínú ilé ìjọsìn yìí ẹ pè mí ẹ béèrè lọ́wọ́ mi màá dá yín lóhùn ní kọ̀ọ̀kan àmọ́ kẹwàá kan bìlífù wípé ẹ máa ṣe àwọn ohun tí ó kù bí ẹ̀ka tó kò dá àwọn ẹlẹ́sìn tó kù wọn kì í ṣerú nǹkan tó ṣe rí ilé ìjọsìn lẹ́wọ̀ ilé Ọlọ́run lẹ́wọ̀ ẹgbẹ́ gbogbo ohun yóò tí ìbá ẹ̀yin nínú ẹ jẹ́ kó wálẹ̀ mo fi orúkọ Jésù mo fi bẹ̀ yín ẹ jọ̀ọ́ torí Ọlọ́run kí ló ṣẹlẹ̀ kí ni ìwọ náà ṣe kí ló dé. àbúrò ìbùkún ni ẹ ó dẹ̀ máa ya wèrè fún nǹkan tó ṣe yẹn ni. ilé Ọlọ́run lẹ́wà ẹ jọ̀ọ́. lẹ́yìn ẹsẹ̀ pásítọ̀ tó dì mú kí ló tún wá fẹ́ dì mú ó dẹ̀ máa kú lẹ́nu ni ayé ẹ̀ máa bàjẹ́ ni. ìfí fa ẹ̀ náà ó lè fò náà ó lè fò ní. Pastor, point of correction eléyìí tẹ́ ń wò yọmọ èṣù ni o and gbogbo àwọn tẹ́ ń wò yìí cultist ni wá ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ni wá ohun tẹ́ ṣe wà yìí today na today ó gbọ́dọ̀ jẹlẹ̀ Pastor. ẹgbẹ́ ìjọ tó yọ Ọlọ́run mo fi títóbi Ọlọ́run bá mi. Pastor. Jẹ́sà kú ó. ara yín balẹ̀ ṣẹ̀rí láàrin èmi àti ẹ jẹ́ kọ́rọ̀ yẹn jẹ́ gíga tí mi bá ní kẹ́ sọ̀rọ̀ ẹ má sọ̀rọ̀. ẹ listen ọmọ ẹgbẹ́ wa nù church mo fi Ọlọ́run bẹ̀ yín ẹ má jẹ́ kí nǹkan kan dún tí nǹkan kan bá dún ẹ̀mí yín máa tẹ̀lé. Pastor. báyìí mi ò sọ fún yẹn pé kẹ́ fi ti Késárì fún Késárì. àmọ́ agbowó òde ni Késárì. agbowó òde ni Késárì. bàbá ẹ̀bùn yín kan náà ò sọ fún yín pé tí ojú ọ̀tún ẹ ló bá máa mú ẹ kọsẹ̀ kí ló ní kẹ́ ṣe. Jésù Matthew 5:29 ó ní ká yọ ojú yẹn. ó ní kẹ́ yọ dànù ojú ọ̀tún yẹn ni ojú ọ̀tún yẹn ni tó fẹ́ mú yín kọsẹ̀. bàbá nígbà wa jó dànù ẹ jẹ́ ká máa mú lọ tá a bá mú lọ ẹ̀jẹ̀ máa pọ̀ ń bí o a máa pa sí bí o. ẹni sùúrù ẹ ṣe tó wọ́n sà. Ọlọ́run ní yín. ẹ sọ pé ẹni Ọlọ́run pè yín. ilé kéjé kárákùnrin yẹn kéjé kó tẹ̀lé àwọn ọmọ dáadáa fẹ́ sí àwọn ọmọ náà àwọn ọmọ sí. arábìnrin a máa ríra létà ẹ jẹ́ kó tiẹ̀ sì tẹ̀lé wọn náà. orúkọ Jésù. kí làwọn dà Jésù. ara wa fún ọ lórí owó. kí làwọn dààmú ara wa fún ọ. kí làwọn yọ ara wa lẹ́nu fún ọ torí ọ̀rọ̀ ayé. torí ọ̀rọ̀ ayé o. ẹlòmíràn á fọwọ́ ṣọwọ́ torí ohun ayé. torí ohun ayé. ọkàn ń dára wọn o àyà ń dára wọn. àyà ń dára wọn o. wọ́n ti gbàgbé wípé ayé ló mọ̀
fi wálé ọ̀tá ilé lọ́wọ́ tó dé òlé wá ní. Ẹni tó ń ṣọ́ ni ó ta ò ṣọ́ o. Ọlọ́run ṣọ́ wa o. Ẹlẹ́dùwà gbà wá o. Ṣọ́ wa o. Ọlọ́run ọ̀tá ilé o. Ọ̀tá òde. Ọ̀tá òde o. Wọ́n máa ń fojú wọn bí ọ̀rẹ́ o. Wọ́n ń fojú wọn bí ọ̀rẹ́. Wọ́n á fa ojú ẹni mọ́ra kó má bàa fúnra. Ọ̀tá ilé o. Ọ̀tá òde. Àfikún rí ọkọ wáyọ̀ lọ́wọ́ ayé. Àfikún rí ọkọ wáyọ̀. Ayé àkàbàrà ààrẹ mọ̀ bí ẹni rẹ́lá. Ayé yìí o. Ayé asán. Ayé asán. Báwo preparation? èyí tí mo ti ẹ̀yìn ń wò yìí yẹn upset mi lọ́tọ̀ then ìwọ wá tún béèrè silly question lọ́wọ́ mi ó ṣe máa níbo ni preparation dé kí ni iṣẹ́ tẹ̀yìn gbà. àǹtí mi àti bá débì kan sista mi ó ti débì kan bọ́ mo kàn fẹ́ kíkà mọ̀ kí gbogbo ẹ̀ kó lè lọ kó má sí kankan tó yọ sílẹ̀ ni. èmi ò ní problem o ẹ̀yin lẹ ń ṣènáwó ìyá ìyàwó lèmi mo máa sinmi ni kẹ́yìn náà kẹ́ ṣe kí ni kẹ́ bọ́ síta kẹ́ plan. sista mi. gbà mí nǹkan tí jùmọ̀ kẹ́ sẹ́ǹsì wá aṣọ tọmọdé yìí lọ sí kí lélẹ̀. kí ni wọ́n fi pàlàpàlà yìí. Do you like the cloth? What of the devil do I like the cloth? Like seriously? You don't like it? Kí ni gbogbo rádaràdà yìí? Ó ṣe máa jẹ́wọ́ ló máa lọ máṣọ. Mo ló ti ń ṣe yẹn. Irú aṣọ wo leléyìí? Mom, èmi àti Dèjì jáde ni, ó dẹ̀ rí bíbẹ̀ yẹn. Ó ní pé òun like aṣọ wọn pé bóyá lè rí nǹkan tèmi àtòun máa wọ̀ ńbẹ̀. Mo dẹ̀ ní kí n send. Jimoke, it doesn't work like that. Sọ̀rọ̀ mi yẹ lágbára Ọlọ́run ẹni nẹ́ẹ̀lì mi ò ní gbà ṣe tèmi ṣe. It's my duty to do it and I know exactly what to do. Kí ni gbogbo eléyìí? Ní this day and age, mo ti bá àwọn èèyàn ṣe náwó dànù. Mo mọ nǹkan tó ń ṣe. Ó wá kan tèmi. Ẹ lọ mú rádaràdà yìí gẹ́gẹ́ bí aṣọ. Ṣọ́ ara ẹ̀. But Mom, you're taking this personal. I am going to take it personal because it's my duty. I know, but... Okay. You don't like it, right? Mi ò fẹ́. Okay, Mom. I think you're okay. No, all right. Mi ò fẹ́ tọrọ wọn ṣe ní ìjẹ́ business and business. Bá ń gbé fóònù mi. Tí mi bá sọ bẹ́ẹ̀ fún omi, kí ni gbogbo rádaràdà yìí? Níbi táwọn àwọn aṣọ tó make sense wà. Èmi kàn tẹ̀lé kí wá bá yín ká pàlájà ní ká mọ̀ kọ́tà máa ṣe. Ẹ ní láti pàlájẹ mi lọ sí Swiss ni, máa lọ order fashion fúnra mi. Hello. Hold on. Hello, Bola. Hi. Yeah, báwo ni ṣe wà okay? 18 people. Kí ló dé? Irọ́ mi fẹ́ bridal train tó tó bẹ́ẹ̀ yẹn o. Láíláí, no. Kí ló dé? No, mi fẹ́ ju max 10 people. Láti ní bá ti jẹ́ 18 àwọn ọ̀rẹ́ mi ń kọ́. No, ọmọ nǹkan tá a máa ṣe. We take 4 from your end, right? You and your friends, 4 people. Then maybe 4 or 6 from my end. No 6. Ó kí ló ṣẹlẹ̀? Ṣé wọ́n ló ṣe pàtí ni? Má wọ̀rì ẹ̀yin àti Dúpẹ́ ni. Má wọ̀rì. Bóyá tó bá ti di time wa àti Dúpẹ́. Okay there. Just 4, okay? Alright there. Thank you. Oṣé. Later. Mo ti sọ fún wọn ní gbọ́. Tó bá jẹ́ pé mo fẹ́ ṣe wedding sin. 100 ni gbogbo wa. Má dá wọn lóhùn. Kí làwọn dààmú ara wa fún ọ lórí owó? Kí làwọn dààmú ara wa fún ọ? Kí làwọn yọ ara wa lẹ́nu fún ọ torí ọ̀rọ̀ ayé? Torí ọ̀rọ̀ ayé o.
torí ohun ayé torí ohun ayé ọkàn ń dára wọn o àyà ń dára wọn. irú nọ́ọ̀sẹ̀sì wo ni gbogbo ilé ìgbà yìí sìn? MD, can you imagine? Ṣé ló tẹ̀ sí gate sílẹ̀? MD! Ìyá mi o! Kẹ́ni jẹ́ ẹ̀? Ọdún pẹ̀! Tí ìlú wọn bẹ̀rẹ̀ tó wà ní gbogbo ọdún èdè mo fi hàn. Wọ́n wá ní òsì ọdún wọn bẹ̀rẹ̀ tó láyé. Ẹni kìíní omi yìí ń dò ìyàtọ̀ fún àwọn ẹ̀pá ìwà ṣe. Kó lọ àwọn sẹ́kùn kó tó wá sílẹ̀kùn yẹn fún mi. Ó ìdí ọ̀tọ̀ sí. Káyọ̀ máa di bí wọ́n ti ṣe máa gbówó sí. Ọ̀rọ̀ ìrúkẹ̀rẹ̀ káàpà àtijọ́ dáàbì. Ẹwọ ìtàn sọdún ebi ń pa ẹ̀mí ẹjẹ́ á lọ wá nǹkan jẹ àbí ṣé bá a ṣe máa mọtí látàárọ̀ tí ó dẹ̀ ní sóúnjẹ nù wá ẹjẹ́ á dìde ká lọ wá. mo jẹ́rìí ẹ̀ o finú ẹ̀ ṣeré rí. ọ̀rọ̀ oúnjẹ la pè èmi ò I don't joke when it comes to food I'm sorry. ó rí sọ lóòótọ́ torí pé wọn kò tí ì níyàwó ńlé ni ó ṣe máa darapọ̀ mọ́ bàbá báyìí ni. ṣé o ń gbọ́ nǹkan tí Dèjì ń sọ ó ń bú wa nìyẹn o. ọmọ kan lóye yẹn ó máa bára wá kàn àwọn náà tó bá yá. ẹ wá ń bí ọ̀rọ̀ bá chief wa báwo la ṣe fẹ́ ṣe. bá chief èmi ò fi ń para ibi tèmi náà ti lè rí ìyàwó tèmi náà mú ó ṣáà máa ọmọ tó máa kó wọlé yẹn. owó ṣú ọ bàjẹ́. so àwọn ọmọ yẹn sórí ìtò pupa tó yẹ ẹ̀ẹ́dọ́gbọ̀n yẹn kó. hello. gbogbo wọn ó náà tó ṣe báwo ni kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ìyàwó mi níbo. fàyàwó ẹ̀ kí calm down kí ló ń ṣẹlẹ̀. àbúrò ìyàwó mi ló pè mí sí i àbúrò ìyàwó mi ló pè mí sí i. ó lè má rí bẹ́ẹ̀ wọ́n ti pa ìyàwó mi. what are you talking about. pàkẹ́ báwo ló ṣẹlẹ̀ wo ọ̀rọ̀ orí fóònù lásán nìyẹn calm down ọ̀rọ̀ orí fóònù lásán nìyẹn jẹ́ ká débẹ̀ káwọn bó ṣe ń lọ náà pàkẹ́. aṣọ máṣọ wedding ni. come on jẹ́ ká lọ síbẹ̀ mi I can't believe this. ọ̀rẹ́ mi calm down. jọ àbúrò ǹjẹ́ o lè ṣàlàyé bóyá o mọ̀ náà ara bí ẹ tàbí bóyá orí àpẹẹrẹ kan. ọgọlọpàá kò táwọn mọ o mo kọ́ mọ nípa mo ṣe ṣe gẹ́tì yẹn mo mọ̀ búrò ọba ìbọn yẹn tó pọ̀ mo ṣe wá tó yẹn mo wá rí mọ́tò kan mo wá kọjá lọ mọ́tò yẹn jọ ká ó jọ jíìpù ó tún jọ gbégi lódò. It's okay. Chief, ẹ má bínú mo tún kí n lẹ́ẹ̀kan sí pé ẹ kọ́ àmọ́ra. Ẹ jọ sà, jẹ́ ní àlàyé kan tẹ̀lé ṣe fún wa tàbí bóyá nígbà kan rí ẹ̀yin àtẹnìkan ẹ̀dá business papọ̀ rí tàbí ẹni wá ní gbọ́n mi sí abómi òtó so àlèmọ́ tàbí ti máa bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn sà. owó ẹnìkan kò jẹ mí lówó mi ò ń bá yàn jà ẹ jọ kí ni ẹni yẹn fẹ́ sọ pé mo ṣe. so mi ò ní reason láti cheat anybody àfi kí n bá tó máa cheat dára wọ́n wá ti torí ẹ̀ bẹ̀rẹ̀ sí pa mí lọ́wọ́. ṣe rí ẹni tó ṣèkà yẹn kí lẹ́ni ẹ sọ pé mo ṣe fóun tó fi pa mí lọ́mọ. Officer, you know what you will do for me? Go out there, bring out the killer or killers, do everything possible
search for that culprit, bring him out. That is what I want. Okay, Chief. Mo promise pé a máa gbìyànjú láti wọ́n wọn dára ẹ̀ jáde, and then bó bá ṣe lọ màmá jẹ́ kẹ́ máa gbọ́. Search with your tooth comb and bring him out. Officer! Sir, please do everything possible. Search every nook and corner. Every nook and corner. Bring the culprit out. Search. ṣẹ́rí láàrin mi àti nǹkan tó sọ yóò rí bákan létí èmi tí bá fẹ́ parọ́ fún ọ lóko. Because láti pé peace talk now, láti gbàdá ti pé peace talk yìí understand, kò sí wàhálà, kò sí nǹkan kan tàbí bọ́mọ́. Wọ́n ètò kan ṣe máa wá dé sí ẹ̀ tó máa sọ pé torí pé gbọ́kàn pẹ̀gbọ́n ẹ̀ wọ́n ò pé next ni pé ó kiri àwọn náà pa no kò possible, èmi ò dẹ̀ lè gbà yẹn lọ́wọ́ ẹ̀ because tá bá ti gbọ́ yẹn sí àkọ́nà wọn fa wàhálà tí ò ní ìtumọ̀ ni. Aláìní, like seriously, ọ̀rọ̀ yìí ń rú èmi lójú. Ẹgbọ́n bíjè tí wọ́n pa yìí, ẹ má gbàgbé wípé mọ́tò kan ló pa o, igi kọ́ ló wó pa o, wọ́n yìnbọn pa ni. Jọ ta ló fẹ́ yìnbọn pa? Ẹ̀kọ́ ẹ̀ka ti jọ ta ló fẹ́ yìnbọn pa? But for all I care, for all I know, me I be confirmed warrior o. My rule and regulation be eye for eye, nose for nose, and blood for blood. Nothing but that. Ẹ̀yin guys, èyí ká bára wa sọ òótọ́ ọ̀rọ̀ rẹ̀ ní ká má sọ òun bó ṣe wà sọ fún mi kò nẹ́gbẹ̀. Why not? Kò lágbo ṣé òun ò ní fámìlì? Èmi náà ní ìyá náà, mo dẹ̀ ní ẹbí, mo ní gbogbo àwọn èèyàn tó wà ń bíbà. Ó mọ̀ lọ jẹ́ pé BJ ti lọ fi ẹnu ẹ̀ tútù kùtù àwọn nǹkan tó yẹ kó máa sọ. Ó ti lọ fi ẹnu ẹ̀ jàǹtọ̀ kí n ta, ó ti lọ sọ rádaràda, ó ti lọ fi ẹnu ẹ̀ tútù kùtù. Kọ́mọ́ máa lọ rò kúrò sáwọn ẹni lé. Ní sùúrù jẹ́ kókó tó sinmi. Kò yẹ náà wọ́n sì mí bìlì pé after settlement wọ́n ti settle everybody ti ń lọ àti ń rìn inú campus náà kò sí nǹkan tó ti ṣẹlẹ̀ inú campus náà ṣé you understand? Náà wá sọ fún mi pé wọ́n lọ pa fámìlì ẹ̀gbọ́n, wọ́n lọ pa àǹtí ẹ̀, wọ́n pa ìyàwó ẹ̀. Adako mọ nǹkan tó ń sọ kó ronú dáadáa ká tó lọ jà káwọn lọ dìde ẹbí o. Mọ nǹkan tó máa sọ o kàn ń jam, o kàn ń sọ̀rọ̀, o kàn ń jam talk ibi tó bá yẹ ká ti bá ọgbọ́n tá a bá bá àgbọ̀n bí o máa ń dùn yàn o mọ ẹni tí o kàn ń sọ kàn ń jam talk. Calm down, everybody ló mọ̀ nǹkan ti pé peace talk now o dẹ̀ á sọ fún mi pé mo lọ ń jà káàkiri ṣé mo jọ kíní lójú ẹ̀yìn mọ nǹkan tó máa sọ tó bá mọ̀ pé o mọ ẹni tí tó máa sọ keep short dákẹ́. Guys, ẹ má jẹ́ kọ́rọ̀ ìjà wà láàrin wa. Ṣé nǹkan tí mò ń reason sí nǹkan tí jẹ́jẹ́ sọ? Because ẹ̀gbọ́n ẹ̀ tán sọ pé kú yìí kò ń ṣe pé bóyá mọ́tò ló pa tó tọ̀ ìbọn náà yìn fún. No, ta ló fẹ́ yìnbọn fún? Àfi tó bá jẹ́ pé òun fún rẹ̀ náà wà ní nǹkan kan tá a mọ̀. Ẹni ká dẹ̀ ń sọ̀rọ̀ nípa ẹ̀ kò sí ní nǹkan kan ní tí mo wá mọ̀ ní ọ̀rẹ́ síta. Bóyá jẹ́ ká ṣe findings wa náà. Ṣé tá bá wá ṣe findings wa tá bá ti wá rí i pé àwọn oh my God, ẹni tí ó rà á máa sọ adìẹ lé wọn màmá tẹ̀lé. Confirm, like seriously, àwọn èèyàn kàn ń parọ́ ọmọ bọ̀ ní bọ́kọ́ ló ń pààyàn, èèyàn ló ń pààyàn, and mind you this time around 1 for 5 ni. Wọ́n lè jẹ́ 1 for 100. Ó bẹ́tà. Gbogbo nǹkan tó mínú lé wọn la máa pa. But no, listen, ẹ jẹ́ ká ṣe findings wa ká wá rí i pé òkè àwọn ni. Then we good to go. Tó bá rí wọn yìí ò ní kó máa lọ mọ́ ọ lójú silent la máa ṣe. Má ṣe bí obìnrin. Òun ní mo sọ. Next target 1 year. And according to KK's instruction, you are to pull the
the trigger. Girl, you're fine. Very pretty girl. Àmọ́, pẹ̀lú gbogbo ẹwà ẹ pátápátá. One bullet péré ló jẹ mí. She's gone. She's gone already. Ota Ile, Ota Ile. Àfikọ́rí ọkọ wáyọ̀ lọ́wọ́ ayé. Àfikọ́rí ọkọ wáyọ̀ ayé àkàbàrà ààrẹ mọ́ bí ẹni. Hospital. Ètò ọ̀rọ̀ yìí náà ti tó. Kò yé mi ní ìrajà, kò yé mi bí kò ní tàtà lẹ́ni náà tí mo ṣẹ̀ tó sọ pé kí n má láwọn ọmọ láyé ní problem tí ó fẹ́ gbélé mi láyà tó ń pa àwọn ọmọ mi ní kọ̀ọ̀kan.
bá yọ̀ dá business pọ̀ èmi nìkan mo ń dá ṣe business ara mi so who is that devil mo ló hide sí tó kàn wà ní òkùnkùn tó tàfà sínú mọ́lẹ̀ fún mi. ọkọ mi ìgbà tí wọ́n ń ṣe báyìí báwo ló ṣe fẹ́ kí n máa ṣe. You're supposed to be my strength. I know. Torí Ọlọ́run. I know. Nǹkan tí mo ti rò. Ẹyọ kan tó kù yìí. I'm just thinking. Mo dẹ̀ fẹ́ bẹ́ẹ̀ nítorí t'Ọlọ́run kò gbà sí mi lẹ́nu. Jẹ́ kó travel out. Jẹ́ kó lọ sí Amẹ́ríkà àbí kó lọ sí London. Àwọn ẹni bí tí wọ́n ń ṣe gbogbo ilé tí mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run máa tú àṣírí wọn kó tó di pé wọ́n tún wá gbẹ̀yìn kó tó kú lọ́wọ́ wa. ṣùgbọ́n pé mi ò rò bẹ́ẹ̀ ṣá mi ò rò lọ sí level yẹn ṣá this is a very very fine idea. Jẹ́ kó máa lọ ákèmí àti ẹ̀. ó mọ̀ náà ṣe ó ti dábẹ́ máa pe pius ní Australia kó máa lọ sọ́mọ jíjìn. It's better. It's better. Let's start. Àwọn ìdí ọmọ ẹ̀ kí ló ń ṣẹlẹ̀? Ẹ̀rẹ̀ ní nǹkan mi mọ̀ dàbí ṣe ń bí ọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀? Ìdí ọmọ ó mọ̀ pé ẹni tó wá sílé ayé tí kò bá ti wà á ká ìdí ilé ayé asán ló wà. Ìdí ẹ tó bí gan. Ìdí kò bá yóò tẹ̀yìn jẹ́ ṣá ọ̀rọ̀ díì. Ọ̀rọ̀ kí lẹ̀ sọ bẹ́ẹ̀? Ẹ ní ìdá tó kọ́ tàn sọ nípa yìí. Bọ̀gọ́ ló sọ fẹ́ pọ́rọ̀ ọ̀rọ̀ wa jẹ́ kó gbọ́. Wọ́n lè dúró. Ota Ile. Tí ikú ilé ò bá pani, tòde ò lè pani. Tí ikú ilé ò bá pani, Olúwa má fi wálé Ota Ile lọ́wọ́. Nítorí ṣe báyìí tó ń wà báyìí. Rubbish máa ń sọ yìí náà, mi ò láìkẹ́ rẹ̀. Let's do it. Ẹ gba 5 million naira lọ́wọ́ mi. Exactly. Ọmọ mi yìí ni mo ti ń gbà fún ẹ náà. Ṣé mo lẹ́lẹ́dà àti kí ló tó ń mi lára náà? Business òṣìwò ló fẹ́ ṣe. Every week ló ń ṣe business. Oh, is that supposed to be a threat? Oh, really? Ó yá máa bọ̀ kó wá jókòó kó ṣàlàyé fún wípé o ìwọ ló ní àwọn ọmọ o kì í ṣòwò ṣe bẹ́ẹ̀ gbọ́n ẹni ìyẹn ò kàn mí but just let me tell you something once I go down you go down we both collapse kò jù bẹ́ẹ̀ lọ wọ́n kàbúrúkú yìí of course na ó dẹ̀ nípò sọ̀rọ̀ báyìí kí ló dé tó ní mi lára èmi àti ẹlẹ́jọ́ àbúrò mẹ́ta méjèèjì nínú mi ò lówó kankan tí mo fẹ́ fún ẹ mi ò ní anything tí mo fẹ́ fún ẹ ẹni ẹlẹ́ni náà ọ̀bẹ ńlá gbòòrò oníṣàṣù ṣì lóko.
ga o. Irọ́ àwọn lọ́jà wa yìí ti ń lọ. Àwọn lọ́jà fire for fire. Kí ni hey. Àfi bí ọmọ kékeré. Àárọ̀ ẹ fi láì ọ̀sán láì alẹ́ láì kí ló dé? Pa. Bó ṣe máa gbọ́ gbogbo ẹ nìyẹn. Bẹ́ẹ̀ tí ẹ rí ṣé kò tó ní kó wá ṣọ́ nìyẹn. Kò ní ṣe ní rí bẹ́ẹ̀ ẹjọ́ ẹ̀kọ́ torí pé òsì ní afternoon duty ní àgàgà ti jẹrẹ́tọ̀ tí ó. Ẹ lọ sà. Ẹ ti lọ sà. Oh, sorry. Yes. Ẹ ṣe sà o. Okay, kò sí àlọ́. Ayé asán, ayé asán, nínú ayé o, nínú ayé, nínú ayé o. Ọ̀tá ilé o, ọ̀tá ilé, ọ̀tá ilé o, ọ̀tá ilé o, ọ̀tá ilé, ọ̀tá ilé o. Tí ikú ilé ò bá pa ni, tòde ò lè pa ni. Tí ikú ilé ò bá pa ni, Olúwa bá fi wálé ọ̀tá ilé lọ́wọ́. Tòde ò lè pa ni. Ẹni tó ń ṣọ́ ni o, tá ò ṣọ́ o. Ọlọ́run ṣọ́ wa o. Ẹlẹ́dùwà gbà wá o. Ṣọ́ wa o. Ọlọ́run ọ̀tá ilé o. Ọ̀tá òde. Hello, how are you? Báwo ni? Jọ̀ọ́ má bínú. Àwọn tí mo rí tó bá gbé bọ́ọ̀sì wọnú mọ́tò yẹn. Bẹ́ẹ̀ni sir. Very good. How long wọ́n ti wà mí báyìí? Oh, I'm very sorry sir. Hello, come. Ṣé bọ́ ọmọ lu àbí ni ẹ? Àbá, kí ló ń ṣe ẹ? Àbá. Oh, thank you sir. Nǹkan tí mo fẹ́ mọ̀ kò ju pé mo fẹ́ mọ̀ táìmù tó ti wà bí báyìí. Then mo fẹ́ mọ̀ báwo ni wọ́n ṣe ń wá bí sí nǹkan ó tán nígbà tí mi ò ń ṣe assassin tábà ní pé mo fẹ́ pa wọ́n. Ta mọ nǹkan tó ṣẹlẹ̀ àwọn tó ń sọ yẹn èmi ló máa kọjọ́ kẹta tó ti wọ́n mi báyìí tó wọ́n máa wá wọ́n máa ń lọ ní ìbọn ní ìwọ̀n nǹkan tó wá ṣe o. Dáàkì. Àwọn àti dáàdì nìkan náà ní sà. Kò sí nǹkan tó fẹ́ ṣe kọkùnrin àtòbìnrin wọlé kan tilẹ̀ kí náà fẹ́ ṣe ju kan sọ̀rọ̀ lọ. So nǹkan tó ṣẹlẹ̀ ní sà wọ́n ṣe máa wá ní wọ́n tún ṣe lọ́ọ̀sì wọ́n tún ṣe ń bọ̀. Wọ́n tún yé ń bọ̀ ó ṣe. Thank you very much. Mo lè máa lọ sà. Ó lè máa lọ. Wọ́n tún yé ń bọ̀ wọ́n ṣe máa wá nìyẹn wọ́n á wá wọ́n á tún lọ. Good. Very good. Láìdé, ṣé o bínú pé mo gbé ẹ kúrò lọ́fíìsì pé kó wá jẹ́ ká sọ̀rọ̀ níbẹ̀? Ló jẹ́ ní reason. Mo kàn nígbà wá pé èmi náà mọ̀ tó bẹ́ẹ̀. Ó ní nǹkan kan tí mo fẹ́ kó bá mi ṣe. Má bínú, mo nígbà wá pé èmi náà mọ̀ tó bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni sá, ẹ jù bẹ́ẹ̀ lọ sá. Help kan ni mo fẹ́ kó ṣe fún mi. You as my family doctor, mo fẹ́ kó help me láti ṣe DNA fáwọn ọmọ mi. DNA test. Yeah, DNA. Sá, ṣé kò sí? Kò sí nǹkankan. Mo kàn fẹ́ ṣe àwọn findings kan ní. Mo fẹ́ ṣe àwọn findings. Mo dẹ̀ mọ̀ pé ìwọ Láìdé as my family doctor, wọ́n ló lè ṣe help yẹn fún mi. Sá, test tí ẹ sọ pé kí n máa yọrọ ni kò ṣe big deal and it's a legal one. Nǹkan tẹ́mi kan wò ni pé due to experience tí mo ti rí lórí irú DNA test yẹn ó máa ń da family rú ó máa ń dẹ̀bi rú tó jẹ́ pé àwọn tó ti wà together for long tó jẹ́ pé wọ́n máa head up láti separate ṣe gẹ́ kí ni ẹ sá mi wá really mọ bá ṣe fẹ́ tó fún wọn tí ò ní bí wọn because adults náà kíkọ́ dédé kó àwọn mẹ́tẹ̀ẹ̀ta wípé mo fẹ́ run DNA test fún wọn wọ́n á feel bad. Kò rí lè fa any problem
one gbogbo ọ̀nà tí mo mọ́tò wà between you and me ṣe náà wà wọ́n lò káàkiri gbòòrò yàlà yòlò láì ní driver's license máa sọ fún wọn pé mo fẹ́ gba driver's license fún wọn and ó lè require ká mọ̀ blood group genotype nǹkan kan ká mọ̀ so that is what we will tell them pé wọ́n fẹ́ ṣe. meanwhile Dr. Laide ló mọ̀ pé DNA test ló fẹ́ ṣe fún wọn. You understand now? Even mo mọ̀ pé àwọn náà at least wọ́n á ti mọ̀ genotype everything but èmi á sọ pé mo fẹ́ rí rọ mi. ìyẹn ti ẹ̀ náà understanding I sọ perfect tó ṣe ní no problem and doctor has the final say. deal sir that's deal sir. Thank you very much. ìyẹn ò kì í ṣe nǹkan tó lè bá ti wá pè mí lórí fún kẹ́ ṣàlàyé fún mi má lè ṣe. Yorùbá àwọn Yorùbá ní iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wà kí fi ràn wọ́n ìyẹn ni mo fi ṣe. Thank you for the honor, sir. Thank you. Like it. Result nǹkan tí ó jẹ́ kí n believe sí tí mò ń rí ni pé Jùmọ̀kẹ́ Facebook àti Dúpẹ́ last born àwọn méjèèjì wọn kì í ṣe ọmọ mi èyí tó jọkùnrin tó wà láàrin ọmọ òun nìkan lọmọ mi. ìgbà tí result ẹ sọ. Take it easy. I take it easy. I take it easy. Kódà. Sir, I take it easy. Ẹ máa pọ̀lì ṣọ́ ẹ ọtí mọ́tò ti dàgbà. We are talking about àwọn ọmọ tó ti dàgbà. Kódà ó yà mí lẹ́nu kìí. Kódà mo rí rọ́ọ̀nù ẹ̀ at least tó ẹgbẹ̀ta. Torí gbàtẹ́mi kọ́kọ́ rí mo pé kí lélẹ́yìn mo ti pe ọ̀rẹ́ mi ní ọ̀dà hospital tó yẹ pé mo tún lọ ṣe é mẹ́ lọ́nà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó dẹ̀ fún mi the same result. Mo á pè báwo ni fẹ́ sẹ́nu sọ fún mi. Pé báwo ni fẹ́ fẹ́nu sọ fún mi. Ó lálẹ́ kan. Ẹ máa ṣe ẹ̀tẹ̀ ṣe fún mi result. It's my result. It's my result. Èèyàn mẹ́ta ló wà níbí. Bẹ́ẹ̀ni. Obìnrin wà ní white. Yes. Ọkùnrin wà láàrin wọn white tí obìnrin last sí left. So àwọn náà ta ní àbí. No. Kéèké má fara balẹ̀ náà wọ́n dẹ̀ fara balẹ̀ gbọ́ nǹkan tí mo sọ fún ẹ. Obìnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ right àti obìnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ left lè máa mú balẹ̀ sórí ọkùnrin tó wà láàárín yẹn ẹ̀ní fọwọ́ kan rárá má kàn nìyẹn. Èmi ò pé tá a bá bẹ̀rẹ̀ látòrí ọkùnrin yẹn máa dà you see ọkùnrin máa ń stubborn èmi ni mo máa báwo lọkùnrin ṣe le tó so tá a bá kọ́ fún flush ètò kò máa easy. How do you think? Keke, are you mad? No. Mo ní àwọn obìnrin ní kẹ́ bá mi mú balẹ̀ èyí tó jọkùnrin yẹn ẹ má fọwọ́ kan àtọ́ tẹ́ bá ti fọwọ́ kan ọkùnrin yẹn ẹ bá ṣẹ́ jẹ́ nìyẹn o. Okay. You understand what I'm saying? If that's what you want. That is what I want. Okay. Good. Now lónìí kí n kọ́kọ́ forward sí ẹ. 1.5. So tẹ́ bá ṣiṣẹ́ tán 1 million tó kù máa forward. 1.3. 3 yẹn máa jẹ́ owó bullet mi. Okay. Gbogbo ẹ̀ jẹ́ 2.8. Arákùnrin jẹ́ mọ́. Yes. Yes, sir. No. Yes, sir. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ máa ní láti bá adé ọ́fíìsì wa. So I know the meet kan tàbí ẹbí léèrè nípa arákùnrin yìí sá. Officer, nígbà tẹ́ ẹ wá sí ìwà mú ní go out there, search with everything possible, bring the culprit here. I want to see the person. Does that mean
come and arrest me? No. Chef, that's about to do so. Palinati, that's what my knowledge. I like knowledge one. This was just calling me, but what sort of company I don't know. So that was my name. This one, this riffraff, yes. Okay, let's go. Ota Ile, tí ikú ilé ò bá pa ni, tòde ò lè pa ni, tí ikú ilé ò bá pa ni, Olúwa má fi wálé Ota Ile.